báyìí ẹ pariwo kéré 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 àárọ̀ ìgbọ́n tó bá tún sọ ní tàwa yìí. Èwo ló tún wá ṣẹlẹ̀ bá ọ ní àwọn pàrọ̀ kéré lójoojúmọ́ nínú ìlú yìí èwo ló tún ṣẹlẹ̀ ẹ jẹ́ lọ gbọ́n tó ṣẹlẹ̀. Lónílé àlejò ọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà àtọyúnú àtàṣáàdì ṣé ẹ ti gbọ́? Pé kí ni? Ẹ ti gbọ́? Pé kí ni? Ẹ gbọ́ rárá. Olórí ìjọ Kérúbù and Séráfù Mount of God ìjọ Òkè Ìgbàlà bàbá aládùúrà Jayéọlá Julius Ọ̀dẹ́níran òní ló pé 24 àti 83 years old. Ọ̀yá kọ́mísọ̀ Musa. Musa. Àǹfààní ló jẹ́ àǹfààní ló jẹ́ fún wa o Jayéọlá. Àǹfààní ló jẹ́ Jọ́sí Ọ̀dẹ́níran. Àǹfààní ló jẹ́ tọ́lọ́hun ọba fi fún ọ ní gbogbo nǹkan ní ìrọ̀rùn. Àǹfààní ló jẹ́ o kọ́lé mọ́lé Ní ìrọ̀rùn. o bímọ lémọ Ní ìrọ̀rùn. o ralẹ̀ Ní ìrọ̀rùn. o rọkọ̀ lọ́kọ̀ Ní ìrọ̀rùn. o túra láàfíà. Ní ìrọ̀rùn. Àǹfààní ló jẹ́ o. Ní ìrọ̀rùn. Bá mi Jayéọlá o, bá mi Julius Ọ̀dẹ́níran, mo kí yín wípé ẹ kú oríire. Èdùmàrè ọba mi òkè tó jẹ́ ká rọ̀jò òní, akúkú tún jẹ́ ká tún pẹ́ láyé, akúkú tún jẹ́ ká tún gbó láyé, akúkú jẹ́ ká tún dàgbà lágbà, kúkú ló bá dé. Bá mi Jayéọlá o, ẹ béèrè àánú lọ́wọ́ Elédùmarè, ẹ̀rẹ́ àánú gbà lọ́wọ́ bàbá ní, ẹ̀rẹ́ àánú gbà lọ́wọ́ Elédùmarè ọba mi òkè. Gbogbo tá a ní pátá ó wá wáyé nírọ̀rùn, ẹ̀kọ́ lè mọ́lẹ̀ nírọ̀rùn, ẹ̀rà lè mọ́lẹ̀ nírọ̀rùn, ẹbí máa lè mọ́ nírọ̀rùn. Gbogbo tá a ní pátá nírọ̀rùn lẹ́kúkú ní wá jogun àlàáfíà fún yín nírọ̀rùn. Jayéọlá o, Julius Ọ̀dẹ́níran 83 years kì í ṣe kéré mi ọjọ́ o. Ẹ ti ṣe 83 ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé.